adé ìgbédìsù. Ìlú wo làwọn yẹn sà? Ìlú Ikorodu. Kí ni kan tí àṣepọ̀ ṣáà rí pé àwọn èèyàn mẹ́gbàá dání wọ́n ń lọ wọ́n ń bọ̀. À ń ṣọdún orò. Báyìí. Orò màgbó. À ń ṣe lọ́wọ́lọ́wọ́. Inú oṣù wo ló máa ń wáyé? Oṣù karùn-ún. Ló máa ń wáyé. So lásìkò ìgbà yẹn kí ni kan tó máa ń ṣẹlẹ̀? Bí sáà pé àwọn èèyàn ọmọ rẹ dání ìlú àwọn tó ń bọ̀ yìí. Àwọn tó mọ rẹ dání yẹn. Jubilation ni. Okay. A fi ń ṣe àjọyọ̀ pé torí kò sóbìnrin níta so anything tó mú wa la lè ṣe. Okay, àwọn obìnrin ò sí. Kò sóbìnrin o. Okay. Mi ò gbọdọ̀ jáde. Báyìí àbí? Bọ̀dẹ̀ tó wáyé pé ẹni tí ò kì í ṣe aráàlú tó ń bọ̀ tó ń gbé. A ti designate àwọn èèyàn sọ́nà. Tó ti sọ fún wọn. A dẹ̀ ti sọ lórí rédíò social media pé àwọn ṣọdún orò so pé kóbìnrin má jáde ìbò ìbílẹ̀ pé alẹ́ àbóru ni obìnrin gbọ́dọ̀ jáde. Torí pé ọjọ́ ìní ó jẹ́ ọjọ́ ọdún yẹn gangan tí àwọn ìṣẹ̀ṣe wọ́n máa jáde. Ọba máa lọ pàdé wọn lájìíná ọba máa kún wà. mo gbọ́ pọ́n bọ̀ láti wọ́rọ̀ wọ́n lọ síbi kan wọ́rọ̀. Orò yẹn ó máa ké mọ́jú ni. O ti ké mọ́jú mẹ́rin ní báyìí. So orò máa parí tiẹ̀. Okay. Torí ẹ̀ ló ṣe máa lọ sí wọ́rọ̀ máa lọ já wọ́rọ̀ yẹn ó máa kó lọ sílé ẹ̀ láti fi ṣe ìsàmì pé ọdún ni kí ìlú túbà kó túṣẹ torí ìwé wọ́rọ̀ nǹkan ó máa ń to ìlú. Ẹbí ń ṣàdúrà fún ìlú ni Èkó ń kọ́ àti Nàìjíríà lápapọ̀. Gbogbo ẹ̀ là ń ṣàdúrà sí. A máa da fún àṣà. Tó bá tu Kòdú lára á tu Èkó lára á tu Nàìjíríà lára. Ẹ ṣe gan amari basa orúkọ ilé ẹ̀kọ́ sà. Orúkọ mi ni olóyè Rafiu adé ìgbédìsù. Ẹ ṣe amari basa ẹ ṣe gan sà. Thank you sir. Ẹ ṣe sà. Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.